A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Aṣòfin tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ti lérí láti gba ilé-ẹjọ́ lọ tako sẹ̀ríà olóṣù 6 tí ilé-aṣòfin fún látàrí fàákájà tí ó wáyé láàrin òun pẹ̀lú ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio. Agbẹjọ́rò fún aṣòfin obìnrin yìí Victor Giwa dá ìpinnu ilé-ìgbìmọ̀ nù bí ó ti ní èyí jẹ́ ìtàpá sí àṣẹ ilé-ẹjọ́ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná lẹ́yìn tí àwọn aṣòfin gbé ìdájọ́ wọn kalẹ̀ lórí Akpoti-Uduaghan ní Giwa ti ní ìgbésẹ̀ ìgbìmọ̀ olùbáwí Senate Committee on Ethics and Privileges tàpá sí àṣẹ ilé-ẹjọ́ tí ó ṣe ìdáwọ́kọ̀ fún wọn láti má gbé ìgbésẹ̀ kankan títí di ìgbà tí àṣẹ á fi wá láti ilé-ẹjọ́. Giwa ní sẹ̀ríà tí wọ́n fún oníbàárà rẹ̀ kò lè fẹsẹ̀ múlẹ̀ nítorí ó jẹ́ ìrúfin tí ó dá yẹ̀yẹ́ ilé-ẹjọ́ sílẹ̀ tí ó yẹ kí ó gbé òfin ró. Ó ṣe àríyànjiyàn wípé bí ó bá ṣe wípé Akpoti-Uduaghan kò tíì béèrè fún àṣẹ ilé-ẹjọ́ ni àṣẹ tàbí sẹ̀ríà àwọn aṣòfin fi lè múlẹ̀. Giwa ní àwọn yóò gbé ìgbésẹ̀ tako gbogbo àwọn tí wọ́n wà nídìí sẹ̀ríà tí wọ́n fi tàpá sí àṣẹ ilé-ẹjọ́. Àwọn ń padà lọ ilé-ẹjọ́, ẹ̀sùn yìí á jẹ jáde láàrin ọ̀sẹ̀ méjì. Àwọn á sì jẹ́ kí ó yé ilé-ẹjọ́ wípé gbogbo àṣẹ tí wọ́n pa ní ilé-ìgbìmọ̀ tẹ̀lé. Ó ní òfin Nàìjíríà ní agbára ju òfin ilé-ìgbìmọ̀ lọ. Gbogbo ọmọ orílẹ̀-èdè ló sì ní ẹ̀tọ́ láti kàn sí ilé-ẹjọ́ bí ohun tí wọ́n bá ṣe fún un kò tẹ́ ẹ lọ́rùn tàbí tí wọ́n bá tẹ ẹ̀tọ́ rẹ̀ lójú mọ́lẹ̀. Ìgbésẹ̀ yìí ni Natasha sì gbé. Ṣùgbọ́n ilé-ìgbìmọ̀ fẹ́ dọ́gbọ́n fi sẹ̀ríà yìí pa Natasha lẹ́nu mọ́. Èyí sì túmọ̀ sí wípé wọ́n tẹ ẹ̀tọ́ rẹ̀ lójú mọ́lẹ̀ pẹ̀lú bí wọn kò ṣe fún un láǹfààní àti sọ̀rọ̀ fair hearing. Bákan náà ni ẹgbẹ́ àwọn agbẹjọ́rò NBA náà kọ̀rọ̀ ojú sí àwọn aṣòfin lórí bí wọ́n ṣe kọ̀ àti fún Natasha láǹfààní àti ṣe àgbékalẹ̀ ẹ̀sùn ìbálòpọ̀ tí ó pè tako Akpabio. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar náà fèsì nípasẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Paul Ibe. Ó ní àwọn adarí orílẹ̀-èdè kò pèsè ààyè sílẹ̀ fún obìnrin láti dá sí ìdàgbàsókè orílẹ̀-èdè. Waziri Adamawa ní ìgbésẹ̀ àwọn aṣòfin tako Natasha jẹ́ ìkọlù nítorí kò sí ìwádìí. Ìlú tí kò bá dẹ̀ ti fún obìnrin láǹfààní àti tayọ ìlú ọ̀hún roko ìparun nítorí obìnrin ló fẹ́ẹ̀ pọ̀ jù lórílẹ̀-èdè. Bí wọn kò bá sì pèsè ààyè sílẹ̀ fún obìnrin láti tayọ yálà ní ti òṣèlú, okòòwò tàbí ẹ̀ka tí ìbáà jẹ́, á jẹ́ wípé a kò ṣe àmúlò àǹfààní tí a ní. Peter Obi náà fèsì nípasẹ̀ alámòjútó Obedient Movement Worldwide Tanko Yunusa bí ó ti ní ìgbésẹ̀ yìí jẹ́ ìjákulẹ̀. Igbákejì adarí ọ̀dọ́ fún ẹgbẹ́ òṣèlú PDP Timothy Osadolo bu ẹnu àtẹ́ lu Akpabio pẹ̀lú bí ó ṣe kọ̀ àti fi ààyè gba àwọn olùṣèwádìí tó dá dúró independent investigation lórí ẹ̀sùn ìbálòpọ̀ tí wọ́n fi kàn án. Osadolo ṣe àpèjúwe sẹ̀ríà oṣù 6 tí wọ́n fún Natasha ní ìtìjú ńlá. Bákan náà ni ó wọ́de àwọn aṣòfin tí wọ́n wá láti ẹgbẹ́ alátakò lórí bí wọ́n ṣe kọ̀ àti sọ̀rọ̀ nígbà tí ó yẹ wípé báwo ni gbogbo wọn ṣe máa gbìmọ̀ pọ̀ tako Natasha. Natasha ò kọjá ẹni tí ó lè jẹ́ àbúrò, ìyàwó tàbí ìyá sí wọn tí wọ́n wá fi agbára pa lẹ́nu mọ́. Ìtìjú ńlá gbáà ni èyí jẹ́. Wọ́n ń gbìyànjú àti wá ojú rere Akpabio. Kò sẹ́ni fẹ́ sọ̀rọ̀ kí wọ́n má bàa gbá wọn sẹ́gbẹ̀ẹ́ tàbí kà wọ́n kún ọ̀tá. Ìtìjú ńlá tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, Natasha ti sọ tinú rẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní alukoro ẹgbẹ́ òṣèlú Labour Obiora Ifo ti ṣe àpèjúwe sẹ̀ríà àwọn aṣòfin ní èyí tí ó bani lọ́kàn jẹ́. Ó ní pẹ̀lú wípé wọn kò fún un láàyè àti wí tẹnu rẹ̀. Kí wọ́n má gbàgbé wípé odidi ẹkùn tí ó ní ìjọba ìbílẹ̀ tó 8 ló ń ṣaṣojú. Wọ́n wá ní kí ó má yọjú sí ilé-ìgbìmọ̀ fún oṣù 6. Èyí kò ṣe ìtẹ́wọ́gbà. Ó yẹ kí wọ́n pè é padà, tún ẹ̀sùn rẹ̀ yẹ̀ wò. Àbí báwo ni ẹni wọ́n fi ẹ̀sùn kàn ṣe máa tún jẹ́ adájọ́? Níbo ná ti ń ṣerú ẹ̀? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Òṣìṣẹ́ kan láti ilé-ìwé American International School, Abuja ti sọ fún ilé-ẹjọ́ gíga ìlú Àbújá wípé gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello san àpapọ̀ owó tí ó lé ní $1.6 million owó ilé-ìwé fún àwọn ọmọ rẹ̀ pẹ̀lú àsansílẹ̀ $845,852 fún àwọn tí ó kéré nínú àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí owó ìkẹ́kọ̀ọ́ wọn lọ́jọ́ iwájú. Ọ́dítọ̀ ilé-ìwé Nicholas Ojehomo ni ó ṣe àfihàn yìí níbi tí ó ti ń jẹ́rìí fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé owó yìí ká owó ilé-ìwé àwọn ọmọ Bello títí wọ́n á fi kàwé gboyè. Ẹ̀ẹ̀mejì ni wọ́n san owó yìí, apá kan fún ìwé tí wọ́n ń kà lọ́wọ́lọ́wọ́, apá kejì fún ìwé tí wọ́n máa kà lọ́jọ́ iwájú. Bello ló ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ẹ̀sùn $80.2 trillion owó jìbìtì tí àjọ EFCC pè takò ó. Níbi ìgbẹ́jọ́ ni abánirojọ́ ti ṣe àgbékalẹ̀ gbogbo àkọọ́lẹ̀ bí ó ti san owó sí ilé-ìwé American International School. Níbi ìgbẹ́jọ́ tí ó kọ́kọ́ wáyé ní ọjọ́ 29 oṣù Kínní ni òṣìṣẹ́ ilé-ìfowópamọ́ UBA kan Williams Abimbola ti jẹ́rìí pẹ̀lú ìwé-ẹ̀rí lórí gbogbo ìdúnàdúrà transaction details tí ó ní ṣe pẹ̀lú owó ilé-ìwé àwọn ọmọ Bello. Síwájú àkókò yìí ni EFCC ṣe ẹ̀sùn wípé Bello san $760,000 owó àsansílẹ̀ fún owó ilé-ìwé àwọn ọmọ. Lẹ́yìn èyí ni wọ́n ní ilé-ìwé dá owó yìí padà lẹ́yìn ìwádìí. Níbi ìgbẹ́jọ́ àná ni Ojehomo ti jẹ́rìí wípé mọ̀lẹ́bí Bello kan, Ali Bello, ni ó wá san owó wọ̀nyí. Ó ní ọjọ́ 13 oṣù kẹjọ ni Ali Bello kàn sí ilé-ìwé láti wá san owó ilé-ìwé àwọn ọmọ Bello títí wọ́n á fi kẹ́kọ̀ọ́ gboyè. Àwọn alámòjútó ilé-ìwé sì gbà fún un. Owó yìí ká owó ọmọ 4 Bello tí wọ́n wà ní gírèdì kẹjọ, ìkẹfà, ìkẹrin àti ìkejì (Grade 8, 6, 4 and 2). Bákan náà ni wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n san àsansílẹ̀ owó àwọn ọmọ Bello tí wọn kò tíì wá fi orúkọ sílẹ̀ ní ilé-ìwé ní ìgbà náà pẹ̀lú ìrètí wípé wọ́n á bẹ̀rẹ̀ ilé-ìwé nínú oṣù kẹjọ ọdún 2022. Agbẹjọ́rò fún àjọ EFCC àgbà amòfin Kẹ́mi Pìnírò ṣe àgbékalẹ̀ lẹ́tà ìgbaniwọlé sílé-ìwé àti ìwé-ẹ̀rí tí wọ́n fi san àsansílẹ̀ owó gẹ́gẹ́ bí ẹ́síbíìtì kí wọ́n tó wá béèrè bóyá ilé-ìwé dá owó kankan padà fún àjọ EFCC. Ojehomo ní ilé-ìwé dá $760,000 padà, wípé ilé-ìfowópamọ́ CBN ní EFCC pèsè tí wọ́n san owó ọ̀hún padà sí. Lára àwọn ẹ̀rí mìíràn tí Williams, òṣìṣẹ́ UBA, jẹ́ ní oríṣiríṣi sọ̀wédowó tí wọ́n fi gba owó jáde láti àpò ìkówósí ìjọba ìpínlẹ̀ Kogi. Bí ó ti dárúkọ àwọn tí wọ́n bu ọwọ́ lu ìwé sọ̀wédowó wọ̀nyí, lára wọn ni Permanent Secretary Christopher Enefola, olùṣirò àgbà Onekutu Daniel àti olùṣirò Abdulsalam Hudu. Fún gbogbo ìgbà tí ìgbẹ́jọ́ yìí fi ń lọ, orúkọ Yahaya Bello kò farahàn rárá. Lẹ́yìn gbogbo atótónu ni adájọ́ Emeka Nwite sún ìgbẹ́jọ́ sí òní, ọjọ́ Ẹtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná Dókítà Doyin Okupe ni a gbọ́ wípé ó ti di olóògbé. Láàrin ẹbí ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó di olóògbé lẹ́ni ọdún 69 71. Okupe sìn gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ sí ààrẹ ìjẹta Goodluck Jonathan kí ó tó padà di adarí gbogbogbò fún ìpolongo ìbò ààrẹ Peter Obi ọdún 2023. Oṣù Kejìlá ọdún 2022 ni ó yẹ̀bá kúrò nínú ìpolongo ìbò Obi lẹ́yìn ẹ̀sùn màgòmágó owó nílé-ẹjọ́. Lẹ́yìn ìdìbò gbogbogbò ọdún 2023 ni ó kọ̀wé fi ipò sílẹ̀ kúrò ní ẹgbẹ́ Labour. Gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ ikú rẹ̀ kò tíì hàn fáráyé rí títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀gá ológun ojú òfurufú Chief of Air Staff (CAS) Air Marshal Hasan Abubakar ti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Zamfara láti yọjú sí àwọn tí wọ́n fi ara kááṣá àdó olóró láti òkè wá pẹ̀lú ẹbí wọn, bí ó ti fi àbámọ̀ rẹ̀ hàn àti ìlérí wípé iléeṣẹ́ ológun ojú òfurufú yìí yóò sa gbogbo agbára láti dáàbò bo ará ìlú. Níbi àbẹ̀wò tí ó wáyé lánàá ni ó ti mọrírì ìpèníjà tí àwọn wọ̀nyí kojú pẹ̀lú ẹbí
tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àṣìṣe láti ọ̀dọ̀ àjọ NAF. Bákan náà ni ó ní ìpàdé pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal láti fi dá a lójú àfojúsùn NAF láti dènà irúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Air Marshal Abubakar ṣàlàyé lórí ìgbésẹ̀ tí ó yọrí sí àjálù bí ó ti ní ọjọ́ 11 oṣù kínní ọdún 2025 ni wọ́n fura ìrìn sí àwọn afurasí adàlúrú lórí ọkọ̀ alùpùpù ní abúlé Dangebe, ìjọba ìbílẹ̀ Maradun. Síwájú àkókò yìí ni wọ́n ti fura wípé agbègbè yìí jẹ́ agbègbè tí olórí adàlúrú Bello Turji ń jẹ̀ sí. Ìwádìí wọn fìdí ẹ̀ múlẹ̀ wípé ìrìn sí àwọn tí wọ́n dè hámọ́ra ogun lórí ọkọ̀ alùpùpù jọ ti àwọn adàlúrú. Gbẹ̀yìngbẹ́yín ni wọ́n rí wípé àwọn ọdẹ àdúgbò tí wọ́n ń padà bọ̀ láti ibi tí wọ́n ti lọ ṣe ìkọlù sí àwọn adàlúrú ni wọ́n fi àdó olóró ṣekú pa. Ìwádìí wọn sọ ọ́ di mímọ̀ wípé fìjìláńtè 11 ní iléeṣẹ́ ológun ṣèèṣì fi àdó olóró pa nígbà tí àwọn 11 mìíràn farapa. Níbi àbẹ̀wò yìí ni CAS ti kéde ìrànlọ́wọ́ tí wọ́n ní lọ́kàn láti ṣe fún àwọn ẹbí tí wọ́n pàdánù ẹni wọn. Lára rẹ̀ ni àtúnkọ́ ilé tí wọ́n bàjẹ́ títí kan ọkọ̀ alùpùpù 2 tí wọ́n bàjẹ́, ìpèsè omi kànga-dẹ̀rọ tí yóò máa lo agbára oòrùn solar powered borehole ní abúlé Kambarawa láti fi ṣe àtìlẹ́yìn fún ará ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gómìnà Lawal wá dúpẹ́ lọ́wọ́ NAF fún ìjíhìnrere àti ìlérí tí wọ́n ṣe láti mú ètò ààbò gbópọn sí i ní ìpínlẹ̀ bí ó ti ṣe àgbékalẹ̀ ìwé ilẹ̀ Certificate of Occupancy (C-of-O) fún NAF lórí ibi ìpàgọ́ tuntun New Air Force Base tí wọ́n fẹ́ kọ́ sí ilẹ̀ tí ó wà nítòsí pápákọ̀ òfurufú Gusau. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.